àṣàkánú bọ́lá lágùntàn tó ń tẹ̀lé o tó bá rẹ̀ lè ṣàdẹ̀yìn mọ́ ìtumọ̀ ọ̀rọ̀ yìí nípa jùlọ ńpele lè tó wọn ìmọ̀ ìjìnlẹ̀ la fi ń. bẹ́ẹ̀ ni ìmọ̀ ìjìnlẹ̀ la fi ń túmọ̀ kí yín ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ wa orí ètò yín ètò wa náà ni Yorùbá dùn ún kà mo kí yín ẹ kúlé. àní ò sí mọ́ gbogbo ayé ti mọ̀ Tope Ademoye ló kọ tọ̀dọ̀ tèmi abẹ́fẹ́ ọ̀kẹ́nẹ́mí ọmọ abẹ́ni ńlá jọ kọ. Yorùbá dùn ún kà lórí ìkànnì Midas Radio 90.5 FM Ládó Èkìtì níbi tá a ti ń ka ìwé ká lè kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ gẹ́gẹ́ bí mo ti wí láyà àjẹjọ́ ńgbà tá a bẹ̀rẹ̀. mo ní a máa kàwé yìí a sì máa fún yín láǹfààní láti pè wọlé gba ẹ̀bùn lórí ètò yìí àmọ́ ẹ gbọ́ kì í ṣe lọ́jọ́ mẹ́jọ la máa fààyè lẹ̀ bẹ́ẹ̀ bá a bá ti kà débì kan á béèrè àwọn ìbéèrè á sì fààyè lẹ̀ fún yín bẹ́ẹ̀ ṣe ń fọkàn bá wa lọ. torí náà ẹ̀túnjẹ àjọ ṣètàlẹ́ yìí yóò dùn gbọ́gbọ́ òtò kan sí i ẹ má gbàgbé ìwé tá à ń kà ẹ jẹ́ á tẹ̀síwájú ká lè ṣiṣẹ́ ọ̀hún bó ti yẹ ká ṣe mú kí yín ẹ̀ka alẹ́ Tope Ademoye ló kọ tèmi lẹ́ẹ̀kan sí ìkànnì alára àgbàyídá Midas Radio adùn ìpínlẹ̀ Èkìtì 90.5 FM Ládó Èkìtì lẹ ti ń gbọ́ ẹ káalẹ́ o ẹ jẹ́ á jọ ṣe. kó tó di pé a lọ sínú ìwé tá à ń kà fáǹfààní àwọn tí ò gbọ́ wa níjẹjọ ìwé tá à ń kà lórí ètò yìí lákòókò yìí lọ́wọ́ yìí ó náà la pè ní òdòdó ẹ̀yẹ kí ni mo pe táìtù ẹ̀ òdòdó ẹ̀yẹ làkọ́lé ìwé náà. dókítà Ọlájòyè tó jẹ́ oníṣègùn òyìnbó nílé ìwòsàn ìjọba nílùú Àdó Èkìtì ọmọ bíbí ìlú Ìkẹ́rẹ́ Èkìtì ló kọ ìwé náà. òdòdó ẹ̀yẹ làkọ́lé ìwé náà. ayé àjẹjọ ńlá sí i tá a sì kà á. òdòdó ẹ̀yẹ dókítà Ọlájòyè tó jẹ́ oníṣègùn òyìnbó nílé ìwòsàn ìjọba nílùú Àdó Èkìtì ló kọ ìwé náà òdòdó ẹ̀yẹ. mo kí Yorùbá mo gbèdì fún Yorùbá láyé àwọn àgbààgbà afòwe pàṣámọ̀ ọ̀rọ̀ òdòdó ẹ̀yẹ òun ni ẹ jẹ́ á lọ bẹ̀rẹ̀ ìwé kíkà náà tá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe adébi iṣẹ́ má ṣe àgbà ọ̀lẹ ní Yorùbá pè é mo kí yín ẹ káalẹ́ iṣẹ́ ti yá ọmọ aláṣẹ jẹ òwò rèé ọmọ aláṣẹ là. a sọ wípé ọwọ́ gógó epo ó gbalẹ̀ kan níbi tá a ti bẹ̀rẹ̀ ìwé kíkà tá a sì sọ nígbà tí pé epo bẹ̀rẹ̀ sí ní wọlé ní Déròjú múra láti rìnrìn àjò rẹ̀ lọ sí Kúyèrè. ó dẹ̀dí kọ̀ lóòótọ́ ó sì ti wọnú ọkọ̀ nígbà tí wọ́n ní èrò kù èèyàn méjì tẹ́ ẹ̀ bá gbàgbé. ńgbà tí Déròjú dèrò ìdíkọ̀ èrò kẹyọ kan kò pẹ́ púpọ̀ jù ní ọmọbìnrin arẹwà kan dé tínú gbogbo àwọn èèyàn sì dùn yẹn pé Ọlọ́run ó mà kú iṣẹ́ o inú gbogbo wọn ń dùn torí pé ọ̀pọ̀ ti wà ńbẹ̀ látàárọ̀ àmọ́ inú Déròjú dùn dáadáa a sì ní kílẹ̀ rò pó fà á tínú rẹ̀ fi dùn a ti wà lójú ewé kẹta ìwé tí a pè ní òdòdó ẹ̀yẹ látọwọ́ dókítà Ọlájòyè ẹ jẹ́ á máa bára wa bọ̀ ẹ jẹ́ á máa bá bọ̀ báyìí. ẹ jẹ́ ń sún sẹ́yìn díẹ̀
ààyè èèyàn méjì nìyẹn. Wọ́n tọ́ka sí ààyè náà fún un lọ́gán. Ó rọra gba ẹ̀gbẹ́ wọn kọjá, ó sì jókòó sínú ọ̀kan nínú ààyè tó kù lẹ́yìn. Ó ń retí kọ́kọ́ òkun. Kò pẹ́ tó jókòó ni ọmọbìnrin arẹwà kan dé. Bí àwọn èrò ti rí i wípé ọkọ̀ náà ló fẹ́ wọ̀, pẹ́ ni wọ́n tújú ká. Ṣé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ti ń rojú koko nítorí pé ọkọ̀ ò tètè kún. Ọ̀pọ̀ ló ti wà ní bùdókọ̀ látàfẹ́ mọ́jú. Ọ̀pọ̀ ní kò ì jẹun àárọ̀. Ọ̀pọ̀ ló sì fẹ́ padà sí Ìbàdàn lọ́jọ́ yìí. Ìdí nìyí tí ewo wọn fi tú nígbà tí ọmọbìnrin yìí dé. Dérojú tí kò pẹ́ tó dé ibùdókọ̀ pàápàá. Ẹ̀rín ló bú sí nígbà tọmọbìnrin yìí dé. Ṣùgbọ́n ẹ̀rín tirẹ̀ kì í ṣe wípé ọkọ̀ ti fẹ́ kún, bí kò ṣe nǹkan mìíràn tí ń dùn mọ́ ọ nínú. Nígbà tọmọbìnrin náà fẹ́ jókòó, Dérojú yára sún fún un kó lè ráàyè jókòó sí ààyè kan ṣoṣo tó kù lẹ́yìn. Kété tí ó jókòó, àwọn èrò bẹ̀rẹ̀ sí kígbe, dẹ́rẹ́bà ó yá o, dẹ́rẹ́bà ó yá o, dẹ́rẹ́bà ó yá o. Púkẹ́ ni tọmọrí yọ níbi ibòjì tó farapamọ́ sí. Lẹ́sẹ̀ kan náà ó pàṣẹ fún agbèrò kó gbowó orí àtowó ẹrù. Póí lágbèrò tàka sí àwọn èrò, ó yá ẹ sanwó. Àwọn èrò bẹ̀rẹ̀ sí sanwó ní kọ̀ọ̀kan. Kó lójú tó ṣẹ, gbogbo wọn ti sanwó tán. Agbèrò kówó tó gbà fọ́gá rẹ̀. Àwọn méjèèjì yípo sẹ́yìn ọkọ̀, wọ́n lọ ṣètò owó wọn. Nígbà tí ètò owó parí, tọmọrí bọ́ sórí ìjókòó rẹ̀ níwájú. Ó palẹ̀kùn ọkọ̀ dé gbìm. Ó tún agbádá rẹ̀ ṣe. Ó yọ 100 náírà lára owó tó gbà. Ó nà á sí agbèrò. Agbèrò fìdùnnú gba owó. Ó na apá rẹ̀ méjèèjì sókè. Ó kígbe pẹ̀lú ohùn rárá, bàbá ọ̀yọ̀kọ̀tọ̀yọkùn, wàá ṣeré. Ó sáré yípo sẹ́nu ọ̀nà àbáwọlé. Ó fi gbogbo agbára palẹ̀kùn ọkọ̀ dé gbìm. Ó fọwọ́ ọ̀tún rẹ̀ gbá ẹ̀gbẹ́ ọkọ̀ gbòòsà. Ó ní gbéra. Kúrúm. Tọmọrí ṣíná fọ́kọ̀. Láú ni ọkọ̀ gbéra. Èrò 14 ni bọ́ọ̀sì tọmọrí máa ń kó. Èrò 2 níwájú, 4 láwọn ìjókòó yòókù. Nínú àwọn 4 tó jókòó lẹ́yìn, Dérojú fi ẹ̀gbẹ́ rẹ̀ ọ̀tún ti fèrèsé. Ọmọbìnrin arẹwà tó jókòó tì í wà lápá òsì rẹ̀. Ẹnì kẹta ó wà lápá òsì ọmọbìnrin yìí. Ẹ̀kẹrin sì jókòó lápá òsì ẹnì kẹta. Báyìí ni wọ́n kóra wọn sọ́kọ̀, ó dìlú Kúyèrè. Bí wọ́n ti rin ibùsọ̀ díẹ̀, Dérojú gbé bíbélì rẹ̀ jáde. Ó bẹ̀rẹ̀ sí í wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Mo kí ẹ̀yin olùgbọ́ mi níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́. Yorùbá Dùn Ká ń lètò tí kàn sí yín báyìí lórí ìkànnì Midas Radio 90.5 FM Ládó Èkìtì. Àwọn èèyàn ti wà lórí Facebook tí wọ́n láǹfààní láti máa wò wá, àwọn náà sì ti ń dá sí i. Ọbádìméjì Olúwaṣeun Heritage, wọ́n ní Midas Radio fire for fire. Well done Mr. Presenter. Ọlọ́run ohun yẹn nìyẹn. Ọlọ́run ni. Samuel Adáralọ́dẹ, wọ́n ní òdòdó ẹ̀yẹ. Ṣé ẹ gbàgbé ibi abáde? Dérojú gbé bíbélì rẹ̀ jáde. Ó bẹ̀rẹ̀ sí í wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ kú ìjókòó lọ́kùnrin àti lóbìnrin. Mo fi ìrìn àjò wa yìí òní lé Ọlọ́run lọ́wọ́. Ó ń relé kò délé, ó ń roko kò dóko. Kí Olúwa má ṣe tiwa bẹ́ẹ̀ o. Àwọn èrò wípé àmín. Aṣọ ẹ̀ nìyí, bàtà ẹ̀ nìyẹn. Òkú ẹ̀ ń bẹ ní mọ́ṣúárì. Kí Olúwa má ṣe tiwa bẹ́ẹ̀. Àwọn èrò pé àmín. Ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín lónìí. Ẹ jẹ́ kí n lọ sínú ìwé mímọ́. Ìwé orin Dáfídì orí 1 ẹsẹ̀ 1 títí dé òpin. Èyí tí ó kà báyìí pé ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, tí kò jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn, ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà nínú òfin Olúwa.
àti nínú òfin rẹ̀ ni ó ń ṣàṣàrò ní ọ̀sán àti ní òru. Yóò sì dàbí igi tí a gbìn sí ipa odò tí ń so èso rẹ̀ jáde ní àkókò rẹ̀. Ewé rẹ̀ kì yóò rẹ̀, àti gbogbo ohun tó ń ṣe ni yóò máa ṣe déédéé. Àwọn èèyàn búburú kò rí bẹ́ẹ̀, wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ. Àwọn èèyàn búburú kì yóò dìde dúró ní ìdájọ́, bẹ́ẹ̀ ni ẹlẹ́ṣẹ̀ kì yóò dúró ní àwùjọ àwọn olódodo. Nítorí pé Olúwa mọ ọ̀nà àwọn olódodo, ṣùgbọ́n ọ̀nà àwọn èèyàn búburú ni yóò ṣègbé. Ta ni àwọn èèyàn búburú? Ta ni àwọn ẹlẹ́ṣẹ̀? Àwọn náà lẹni tí ń jalè, àwọn ló ń ṣe panṣágà, àwọn ló ń ṣe àgbèrè tàbí ohun búburú mìíràn gbogbo. Gẹ́gẹ́ bí ìwé mímọ́ sì ti wí, àwọn èèyàn búburú kì yóò dìde dúró ní ìdájọ́, bẹ́ẹ̀ ni wọn kì yóò dúró ní àwùjọ àwọn olódodo. Nítorí pé Olúwa mọ ọ̀nà àwọn olódodo, ṣùgbọ́n ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò ṣègbé. Bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ìwé òdòdó ẹ̀yẹ là ń kà lórí ètò yìí. Yorùbá dùn ún kà. Ọ̀jọ̀gbọ́n onímọ̀ ìṣègùn èbó tó mọ̀ nípa ìtọ́jú imú, etí àti ọ̀nà ọ̀fun ló ṣe ìwé náà. Òdòdó ẹ̀yẹ yìí ó kọ́ni púpọ̀. Ẹ jẹ́ a jọ máa bá bọ̀. Ẹ jẹ́ a jọ máa bá bọ̀. Ẹ jẹ́ ń tẹ̀síwájú níbi tí Déròjú ti bẹ̀rẹ̀ wàásù rẹ̀. Ẹ̀yin ará mi, ẹ jẹ́ ká fi ẹ̀ṣẹ̀ sílẹ̀, ẹ jẹ́ ká fi àgbèrè sílẹ̀, ẹ jẹ́ kí a ronú pìwàdà kí a bá lè ní ìyè àìnípẹ̀kun, kí Olúwa bùkún fún ọ̀rọ̀ rẹ̀. Àmín. Kété tí ó parí ìwàásù tán, ó ṣí àpamọ́wọ́ rẹ̀, ó kó ìwé pélébé kan báyìí jáde. Ó bẹ̀rẹ̀ sí í há fún àwọn èrò ọkọ̀. Ìwé yìí kún fún ìwàásù àti ìhìnrere Ọlọ́run. Déròjú kì í ṣe onígbàgbọ́ tẹ́lẹ̀ o, bẹ́ẹ̀ ni kì í ṣe mùsùlùmí òdodo. Ṣùgbọ́n ní nǹkan bí oṣù méjì sẹ́yìn, ó di onígbàgbọ́ àpàpàǹdodo. Ohun tó sì mú kó di onígbàgbọ́ òjijì kò ju méjì náà lọ. Èkíní, ó ti pé ọmọ ọdún 29. Kò sì pẹ́ tí yóò parí ẹ̀kọ́ rẹ̀ nílé ìwé gíga yunifásitì. Èkejì, ó rò wípé àsìkò tó kí òun bẹ̀rẹ̀ sí wá aya àfẹ́sọ́nà. Ẹ̀sìn ìgbàgbọ́ ló sì rò wípé yóò dùn ún fa ojú obìnrin mọ́ra. Ṣé tí ìfà bá wọlé tọ́ni, fàáfàá làájì fà. Láì fàkókò ṣòfò, ó há ìwé pélébé ọwọ́ rẹ̀ fún ọmọbìnrin tó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ṣùgbọ́n ibi tó fojú sí ọ̀nà ò gbábẹ. Gbáré ni obìnrin náà mọ́ ọ lójú, kò sì gba ìwé náà lọ́wọ́ rẹ̀. Ọ̀rọ̀ yìí ṣe Déròjú ní kàyéfì, ọkàn rẹ̀ sì bàjẹ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí onígbàgbọ́, pàápàá tó ṣẹ̀ṣẹ̀ wàásù ọ̀rọ̀ Ọlọ́run tán, ó rọra fọwọ́ wọnú. Ó bẹ̀rẹ̀ sí ru ọ̀nà mìíràn tó lè gbà fa ojú rẹ̀ mọ́ra. Ìwé òdòdó ẹ̀yẹ là ń kà látọwọ́ ọ̀jọ̀gbọ́n onímọ̀ àmìmọ̀jàràn nínú ká ṣètọ́jú àìsàn etí, imú àti ọ̀nà ọ̀fun. Dókítà Ọlájọyìn. Òdòdó ẹ̀yẹ nìwé ọ̀hún. Ẹ má gbàgbé pé ẹ lè ṣe ìkéde àti ìpolówó ọjà yín lórí ètò yìí, ẹ sì lè gbé tán. Ẹ ṣáà kàn sí ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ wa ń bí Midas Radio 90.5 FM Ládó Èkìtì, tàbí kẹ́ ẹ pè mí lẹ́yìn ètò ló bá tán. Òdòdó ẹ̀yẹ nìwé tá ń kà á ti wà lójú ìwé 5 níbi tí Déròjú ti wàásù tó sì ti pín ìwé ìwàásù pélébé. Ẹ má gbàgbé pé ọmọbìnrin yìí ti kọ̀ jálẹ̀ láti gba ìwé lọ́wọ́ rẹ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí onígbàgbọ́ ó fi mọ́ra. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rẹ̀yìn? Ẹ jẹ́ á tẹ̀síwájú.
ṣé tí ọmọdé bá mọ àyínìke kò lè mọ àyínì padà? Ajá tó kọ̀ tó lóun ò jẹ mí, ó ní bá a ṣe bọ̀. Déròjú tawọ́ sí àpò ìrìn àjò rẹ̀, ó gbé ìwé ńlá kan jáde. Ó ṣí ojú ewé níbi tí àwòrán àwọn obìnrin oníhòòhò kan wà. Ó bẹ̀rẹ̀ sí ń ka àlàyé ọ̀rọ̀ abẹ́ àwòrán yìí. Ẹ̀kọ́ ìṣègùn òyìnbó ni Déròjú ń kọ́ ní yunifásítì. Ó ní ìwé tó fi ẹ̀yà ara obìnrin pátápátá hàn lọ́wọ́. Bó ti ń ka ọ̀rọ̀ inú ìwé yìí ni ọmọbìnrin tó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń rọra fojú kọ̀rọ̀ wo àwòrán inú rẹ̀. Nígbà tí Déròjú rí i wípé ọkàn rẹ̀ fà sí àwòrán náà dáadáa, ó sún èjì ewé níbi tí orúkọ àti àdírẹ́sì iléèwé rẹ̀ wà kí ọmọbìnrin náà lè mọ̀ wípé ọmọ yunifásítì àti dókítà ọjọ́ ọ̀la lòun. Lẹ́yìn èyí ó tọrọ gáfárà kí ọmọbìnrin náà yẹ̀ba kí òun lè rí àyè sí ìwé náà dáadáa. Wéré ni ọmọbìnrin náà yẹ̀ba. Ó tilẹ̀ tún ràn án lọ́wọ́ láti ti fèrèsé kí atẹ́gùn tó ń dí i lọ́wọ́ láti ṣí ìwé náà lè dáwọ́ dúró. Báyìí ni mú ẹlẹ́dẹ̀ Déròjú bẹ̀rẹ̀ sí wọgbà ọmọbìnrin yìí. Gẹ́rẹ́ tí ọkọ̀ wọn rin ibùsọ̀ 6, ṣàdédé ni nǹkan dún gbàá lára ọkọ̀. Ọwọ́ ọkọ̀ sì bẹ̀rẹ̀ sí gbọ̀n jìgì. Wéré làwọn tó ti sùn tẹ́lẹ̀ fò dìde. Ọkàn wọn bẹ̀rẹ̀ sí lù pò. Ọ̀kan tilẹ̀ fẹ́ bẹ́ látojú fèrèsé. Ọpẹ́lọpẹ́ àwọn tó sáré gbá a mú. Orí ni ìbá fi sọ òkúta. Gbogbo wọn bẹ̀rẹ̀ sí kígbe. Kí ló dé? Kí ló dé? Kí ló dé? Tọmọrí yára tẹ ìjánu ọkọ̀. Ó yí ọwọ́ ọkọ̀ kúrò lórí ọ̀dà. Ó gbé e sọ̀kalẹ̀ ní gẹ̀rẹ́gẹ̀rẹ́. Ó sì dá a dúró gbọ̀nyìn. Ó sọ̀kalẹ̀ láti mọ ohun tó ṣẹlẹ̀ sí ọkọ̀. Ó fi sùúrù wo ẹ̀gbẹ́ ọkọ̀, kò rí nǹkan kan. Ó rìn gbẹ̀rẹ̀ lọ wájú rẹ̀, kò rí nǹkan kan. Ó bẹ̀rẹ̀, ó wo abẹ́ rẹ̀, síbẹ̀ kò rí nǹkan kan. Bó ti nàró pé kí òun wo ẹ̀yìn ọkọ̀ báyìí ló ní, wàhálà sọ. Ìbòsí yìí ló mú kí àwọn èrò ọkọ̀ ga ọrùn látojú fèrèsé. Bí wọ́n ti wò sàlẹ̀ báyìí ni wọ́n rí wípé táyà ọkọ̀ ló jò. Kàkà kí tọmọrí sì pààrọ̀ táyà tó jò, ó kàn dúró tandi bí àpò àlùbọ́sà tó já lulẹ̀. Àṣé kò sí táyà ìpààrọ̀. Bí àwọn èrò ti rí pé táyà ọkọ̀ ló jò, ọ̀kan nínú wọn béèrè pé ṣé extra táyà wà o? Tọmọrí ò wulẹ̀ dáhùn, ó ṣáà dúró. Ó doríkodò bí ẹni tí ọ̀fọ̀ ṣẹ̀, ó ń rohun tó máa ṣe. Òjòjò tí ṣogójì náà ní ṣọ̀ọ́dúnrún. Ohun tó ń ṣàbọ̀yadé gbogbo ọlọ́ya ló ń ṣe. Bíṣẹ̀lẹ̀ yìí ṣe ń dùn Tọmọrí lọ́kàn, bẹ́ẹ̀ ló ń jó àwọn èrò lára. Ṣàdédé lọmọbìnrin kan kígbe, ṣé kò sí extra táyà ni? Àbí kí ló ń dá wa dúró? Tọmọrí fi rẹ̀wẹ̀sì ọkàn dá a lóhùn, kò sí extra táyà ó jàre. Kí lọmọbìnrin yìí náà gbọ́ bẹ́ẹ̀ sí, láú ló gbaná jẹ. Kí ló tiẹ̀ máa ń ṣẹ̀yìn dírẹ́bà yìí gan-an? Ẹ kàn máa hùwà bí ẹni tí kinní. Kí ló fún ẹ nígboyà láti travel láì ní extra táyà? Tó bá yá ẹni wọ́n ń ṣe yín ni, bẹ́ẹ̀ yín lẹ̀ ń ṣera yín, ẹ̀yin aláìnírònú wọ̀nyí. Yé! Ta ló ń pè láláìnírònú? Tọmọrí náà gbaná jẹ. Bó ti tọ́ gẹ́gẹ́gẹ́ bí ẹni pó fẹ́ nà án, kíá ni ẹnìkan dá a lẹ́kun. Bọ̀dá, ẹ ní sùúrù. Sùúrù wo ni kí ni? Ẹ̀gbọ́n tó sọ ni. Ó yá, máa bọ̀ wá nà. Mo ní kó wá nà. Àǹtí, kì í ṣàṣe pé ó mọ̀ọ́mọ̀ dá wa dúró. Kò wú kó
kókó rẹ̀ sínú ọ̀gbun náà. Ẹ wò ó, ẹ má wulẹ̀ wàásù ìyà tó fẹ́ jẹ ló rawọ́ sí. Bóyá òun nìkan ló wà nínú ọkọ̀. Ọmọ tí wọn ò kọ́ lé, ìta ni wọ́n ti ń kọ́rú wọn. Ṣìgìdì tó fẹ́ wẹ̀ lódò ni ẹ̀tẹ́ ló ń wá. Èmi ní ṣìgìdì àbíwọ ẹ máa gbọ́. Ẹyẹ alápá kan tó ń fọlọ́dẹ ṣe yẹ̀yẹ́ kò ní extra tire, ó tún ń sọ̀sọkúsọ, kò tiẹ̀ tí ì rin ibùsọ̀ 6 tí táyà ọkọ̀ ti jò. Bóyá kì í ṣe lánàá ló kọ́ṣẹ́ ọkọ̀ ń pàpà, ẹlẹ́nu ń gbọ́rọ̀ bíi táyà katakata. Tẹ́ ẹ bá wojú aago yín ẹ rí i pé aago 7 ti kọjá ìṣẹ́jú 22. Ìkànnì Midas Radio 90.5 FM Ládó Èkìtì náà lẹ ti ń gbọ́. Yorùbá dùn ún kà, òdòdó ẹ̀yẹ nìwé tá ń kà. Àwọn èèyàn ti dá sí wa lórí Facebook. Kẹ́mi Ọláníyàn wọ́n ní keep up the good work. Ọwáráyè Samuel ẹ kú iṣẹ́ takuntakun olóòtú ètò Yorùbá dùn ún kà, òdòdó ẹ̀yẹ ẹ kú iṣẹ́ ọpọlọ láti iléèwé Rufus Giwa Polytechnic Ọ̀wọ̀. Well done, my favorite presenter. You're looking good. Raphael Ọmọtọ́ṣọ́, ẹ ṣeun wa. A ti wà lójú ewé keje ìwé òdòdó ẹ̀yẹ tí Dókítà Oyèbánjí tí ó kọ. Níbi tí obìnrin ti ń bá tọmọrí fa wàhálà yìí, làwọn obìnrin míì tó ń dá lẹ́kùn pé kó ní sùúrù. Àǹtí Aníkẹ́ ní sùúrù, àbí kí ló wá fa èébú ní ìsìn? Ẹ má gbé tiyín wọ̀ o, abẹ́yìn níyàwó ẹ̀ ni. Wọn ò kí ń ṣèyàwó ẹ̀ o, ẹ̀rọ bíi tiyín lèmi náà. Ẹ wá ní kìíní ẹ take it easy. Èwo ni tiyín gbọ̀ràn mi dẹlẹ́rù ń bẹ̀. ẹ ti ẹ mọ nǹkan tá à ń sọ. Àwọn dírẹ́fà yìí wọ́n ṣe kínní. Àǹtí ẹni ẹ take it easy. Àwọn dírẹ́fà ò mà lámùmọ́ra tó bá wọn. Ó lè yá ní ìsìn kó ló ń fẹ́ nà ẹ́. Nà mí kẹ̀. Wọn ò bí ìyá láyé ẹ̀ kó fọwọ́ kàn mí. Wo ájìyà ájèwé ya kó mọ́ mi. Tó bá mi pàdé 10 ò tó bẹ́ẹ̀. Ẹ wo má ṣe ṣégè fún láyé ẹ̀ kó ní fọwọ́ kan obìnrin mọ́. Èmi ọkùnrin á nà mí nílẹ̀ yìí kọ́. Báyìí ni ọmọbìnrin yìí ń lérí tó ń lédìí. Ẹ sì wá wò ó, píníṣẹ́ kan báyìí ni o. Bóyá lójú ọmọ ọdún 24 lọ. Kò lẹ́wà, kò sì níwà. Kódà a ò lè fi wé ọmọbìnrin tó jókòó lẹ́gbẹ̀ẹ́ Déròjú. Ṣòkòtò péńpé kan báyìí ló wọ̀. Ó wo ẹ̀wù jáńpélé lórí. Tipátipá ni ẹ̀wù ọ̀hún fi bò ó nídodo. Yágayàga báyìí nírun rẹ̀ rí. Kò jọ ti wèrè, kò jọ ta síwín. Ó wọ àwo ojú dúdú. Ó wọ bàtà ẹlẹ́nu résọ̀. Ọrùn bàtà ọ̀hún gùn dé orókún bí ìbọ̀sẹ̀ ìgbábọ́ọ̀lù. Gìgísẹ̀ rẹ̀ ga tó ìwọ̀n 6. Kò wọ yẹtí, kò wọ ẹ̀gbà ọrùn. Igbá àyà ni wọ́n fi mọ̀ pé obìnrin ni. Lójijì ó fọwọ́ gbá ara ọkọ̀ gbòòsà. Kíá àwọn èrò bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀. Ṣé kójú má ríbi? Gbogbo ara lóògùn rẹ̀. Pápápá gbogbo wọn ti fọ́n jáde. Ó kó ọmọbìnrin yìí nìkan sínú ọkọ̀. Ǹjẹ́ kó sì yẹ kó sọ̀kalẹ̀ wá bá tọmọrí wọ̀yá àjà? Ó tì o. Ṣe ló takú sínú ọkọ̀ tó rọra ń yọjú bí èkúté tí ológìnní fẹ́ pajẹ. Àṣé ajá tó ń gbó lásán ni. Ìlú Èkó ló ti ń bọ̀. Ó kàn fi Ìbàdàn ṣe Àbújá ni. Irú wọn pọ̀ bẹ́ẹ̀ l'Ékòó. A ti wà lójú ewé kẹjọ ìwé òdòdó ẹ̀yẹ. Kí gbólóhùn aṣọ máì tí ì wáyé, irú wọn pọ̀ l'Ékòó. Wọn á ti tu sọ́ sókè kíá. Wọn á fojú gbà á. Wọ́n lè ju àdá sókè kí wọ́n ó fẹ̀yìn hàn. Wọ́n lè ju ìgò sókè
kí wọ́n fi ọrùn gbà á dúró. ṣùgbọ́n bí ọ̀rọ̀ bá ti ìjàkadì akátá kóró ni wọ́n á kárí wọnú bí ìgbín tó fẹnu kan yọ. àwọn ni wọ́n ń pè ní ṣàkàrà olóòjé. bí Tọ́mọrí ti rí i pé lásán ni ariwo tó ń pa ó pa kurumọ kóun da ìgbájúbò kíá àwọn èrò bẹ̀rẹ̀ sí í pàrọwà sí i. ọpẹ́lọpẹ́ àwọn tó pàrọwà sí Tọ́mọrí yìí iná ìbá ti dáhùn fọ́mọ aláìgbọràn yìí yá. òjò ìbá má lè parun. nígbà tí ọ̀rọ̀ náà rọlẹ̀ Tọ́mọrí gbé jáàkì ọkọ̀ jáde ó tú táyà tó jò lẹ́sẹ̀ ọkọ̀ ó fà á dìrọ̀dìrọ̀ lọ sí sọdá títì ó dá ọkọ̀ tó ń lọ Ìbàdàn dúró ó padà sọ́nà Ìbàdàn ó lọ tún táyà náà ṣe. ojú ewé kẹjọ yìí láti dánu dúró fún tàṣálẹ́ yìí. ṣé ẹ gbàgbé ibi abáde tìrí tó bá di lọ́jọ́ mẹ́jọ ó ṣeé ṣe ká bèrè ibi abáde. Tọ́mọrí ó gbé jáàkì ó tú táyà ọkọ̀ ó fà á dìrọ̀dìrọ̀ torí kò ní ẹ́sírà táyà ìpààrọ̀ ó sọdá sódì kejì ó wọ ọkọ̀ tó ń lọ sí Ìbàdàn ó kọjá sọ́nà Ìbàdàn. kí ló wá ṣẹlẹ̀ sáwọn èrò tó wà nídìí ọkọ̀ níbi tí táyà bàjẹ́ sí? a ó tẹ̀síwájú lórí keje ìwé òdòdó ẹ̀yẹ lọ́sẹ̀ tó ń bọ̀. Ọmọ́táyọ̀ Àyànṣọlá lórí Facebook wọ́n ní TP Adé èèyàn yìí ẹ kú iṣẹ́ takuntakun. Ọlánrewájú Adétáyọ̀ Olúwadámilọ́lá, you are doing well, thank you very much. kí dòkó pọ̀ kí pọ̀ kó dùn ṣókí náà báyìí lọ́bẹ̀ ògẹ́. má gbàgbé o ìpolówó ọjà yín ẹ gbé wá sórí ètò yìí láṣẹ Elédùmarè ajé ó máa bùgbàjẹ́. ẹ má gbàgbé tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ ó ṣeé ṣe ká bèrè ibi abáde ká sì bèrè àwọn òwe tẹ́ ẹ gbọ́ nínú àwọn tá a kà. yọ̀dà kò ní í dànù. Tope Ademoye ń kí yín pé káfíńre pàdé lọ́jọ́ mẹ́jọ. ire o. ó dé sásìkò akínmọ̀ọ́rìn ẹ̀gbọ́n bó ti ń sẹ́ tó jalejako bíi.